nílé bàbá tó bí mi lọ́mọ ìyẹn Ido-Osun òun ni mí. Ido-Osun wọn máa kì wá ní Ido-Osun ọmọ àrẹ̀wẹ́ oníkú ẹja kìkì ọ̀kàsà nílẹ̀ ẹ̀bẹ̀. Lágbolé tán ti bí mi ìyẹn nílé olóyè ní Ido-Osun wọn máa kì wá ní ọmọ òkú òrèsé, ọmọ òyìnbá kò mọ̀ bá ààrẹ ẹrúkẹ́rú abilala lẹ́nu, ọmọ òyìnbá kò mọ̀ bá ààrẹ ìgbàkígbà òní kẹ̀kẹ́ ń sọ. Ẹ̀jẹ̀ ìpè wá léèrè ọ̀pọ̀lọpọ̀ wa àwa tá a ti dàgbà kankan má tẹ̀sán sọ àwọn ọmọ kéékèèké tẹ́sí wà nílé ìwé ta ló inú gbogbo wa tá a dàgbà tá a lè sọ pé ẹn kìíní kàgbàlagbà ni wa mélòó nu wa ló mọ oríkì ìdílé wa. Bẹ́ẹ̀ sì ni ọmọ tó sọ lẹ́nu ó sọ àpò ìyàbọ̀ ni. Nílé bàbá tó bí mi lọ́mọ nílé tí a gangan nílé bàbá mi wá máa kì wá. Bóun náà ti ń kì wá lé tiwa ṣé iná mọ oríkì ilé yìí. Wọ́n á máa kì wá wípé ọmọ òjì lórúkọ dúdú ọmọ ọbẹ̀rẹ̀ rí lóògùn. Ọmọ àwọn bí ọgbọ́n ọmọ aṣòro dàbí àgbà bá ní nǹkan àgbà bí èwe láàárín ọmọ ọgbọ́n máa dunni jọjọ bí abájọ. Kíjìpá èmi lọ́mọ òṣùpá lé ẹni ògùn olúladé bá bà mí lẹ́ni ọwọ́ rẹ̀ bá tó kó lọ rẹ̀ tún ṣe.